yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Adeleke pàṣẹ pé kí àtúnṣe bẹ̀rẹ̀ lórí afárá tó bẹ̀rẹ̀ sí ń yẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n ṣí nílùú Òṣogbo. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe lápá kan afárá Làmẹ́kò tó wà nílùú Òṣogbo lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ń yẹ̀ láàrin ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n ṣí. Afárá náà tí iye tí wọ́n ṣe jẹ́ 8.52 billion naira ni Adeleke sọ pé àwọn kan ló mọ̀ọ́mọ̀ bàjẹ́ láti tàbùkù ìjọba òun. Ọjọ́ kìíní oṣù kejì ọdún 2026 ni wọ́n ṣí afárá náà tí ìwọ̀n rẹ̀ jẹ́ 672 mítà. Àmọ́ ó ṣe ní láàánú pé kò tí ì tó ọ̀sẹ̀ mẹ́ta péré tí wọ́n ṣí tí apá kan rẹ̀ bẹ̀rẹ̀ sí ń jìn wọnú lẹ́yìn òjò àròròdá kan. Afárá ọ̀hún wà lára àkànṣe iṣẹ́ afárá tí ìjọba Adeleke yà 100 billion naira fún. Ó sì jẹ́ ara èyí tí yóò so àwọn ìlú bíi Òṣogbo, Ilé-Ifẹ̀, Owódé-Ẹdẹ àti Ìkìrun pọ̀ mọ́ra wọn. Lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ń jì wọnú ni ìjọba ti afárá náà pa sí iṣẹ́ sì bẹ̀rẹ̀ lórí àtúnṣe rẹ̀. Nígbà tó sọ̀rọ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí afárá ọ̀hún, gómìnà náà kan sára sí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ fún bí wọ́n ṣe tètè bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe náà. Nínú àtẹ̀jáde kan lójú òpó X rẹ̀, Adeleke sọ pé ìjọba òun kò jẹ́ ṣe iṣẹ́ àbùkù àti èyí tí kò ní wà fún ọ̀pọ̀ ọdún fún èèyàn ìpínlẹ̀ náà láéláé. Ó ní mo rọ àwọn agbófinró kí wọ́n mú iṣẹ́ ààbò àwọn ohun ìlú lọ́kùnkúndùn, kí wọ́n sì ṣàwárí àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí, kí wọ́n sì fi sìnkú òfin mú wọn, kí wọ́n sì rí i dájú pé wọ́n fojú winá òfin. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló ní afárá yìí. Àwọn ọmọ Nàìjíríà lèrè sì gbọ́dọ̀ rí i dájú pé wọ́n dáàbò bò lọ́wọ́ àwọn aṣebi tó fẹ́ máa bàjẹ́. Ìjọba mi ṣe tán màá ṣe àwọn àkànṣe iṣẹ́ tó dára láìwo ti àwọn tí wọ́n gbìyànjú láti bà iṣẹ́ wa jẹ́. Ọ̀rọ̀ afárá náà ti fa gbàgbós láàrin ìjọba Ọ̀ṣun àtàwọn ẹgbẹ́ alátakò. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.